ẹ̀yin tèmi ó tún ti ṣẹlẹ̀ o baba Nasri Israel wọ́n tún mú àwọn ìran tó lágbára wá nípa baba Tinubu àti Sowore, Peter Obi àti Atiku àti ìjọba baba Tinubu pàápàá gan pé tí wọ́n fi ojú àwọn ọmọ Nàìjíríà rí wọ́n ní kò dẹrùn rárá, bí ìjọba yẹn ó ní gbogbo aráàlú lára ni. Wọ́n dẹ̀ tún wá tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ rọ̀ lórí ohun tí wọ́n fẹ́ ṣe fún àwọn Kristẹni tí wọ́n bá tún wọlé padà lẹ́lẹ́kejì, because wọ́n ní kó máa preach nínú bọ́ọ̀sì mọ́. Wọ́n ní eléyìí wọ́n yìí mẹ́yẹ́ bọ̀ lápò ni o, pé ohun tí wọ́n fẹ́ fi ojú Kristẹni rí òun ló ń lọ wájú yẹn. Ẹ wá nǹkan fìdílé nǹkan, ẹ jájọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn revelation yìí lẹ́nu baba Nasri Israel, torí tẹ́yìn náà bá ní sùúrù láti gbọ́ àwọn kìíní ẹ rí i pé àwọn òkòrò tí bàbá yìí jù àti àwọn òwe tí wọ́n pa yìí nínú revelation yìí ó lágbára gidi gan ni. Ó tó nǹkan tí èèyàn máa jókòó tó máa dorí kodò tó máa mí kanlẹ̀ tó máa rò. Ẹ wo ẹja àjọgbọ́ lẹ́nu baba Nasri Israel, kẹ́yìn náà kẹ́ máa fi opinion sínú comment. This is Crossblog XTV, don't forget to subscribe, like and share. Ẹja àjọgbọ́. Olúwa bá mi sọ ogun tó borí Tinubu, ogun tó borí kí mo rò, ogun tó borí Tinubu, Olúwa má jọ yà mí. Bọ́lá Tinubu lu ààrẹ Nàìjíríà, ní kí ló ogun tó borí ẹ̀? Ogun ibi tí ẹ̀ tí ì dé, tí ẹ ti ń fẹnu sọ wípé bí ẹ ṣe ṣe rè. Gbogbo wa lógun yẹn ń jà láyé, ọ̀pọ̀lọpọ̀ wa àti ìdé ipò olórí, àsọkò olórí ò máa ń ṣe. Ó dìgbà táwa bá débẹ̀ ká tó lè mọ̀ pé láti 1992 ni Bọ́lá Tinubu ti ń lérí. If I'm being the person who ó dàbí ọ̀rọ̀ Sowore ní Israel, Peter Obi, Atiku. Orí burúkú bá ayé jà wọ́n mọ̀. Ó dìgbà tó bá dé ibì kan, ó tí ì lọ́kọ, ó ti bá lọ́kọ bí wọ́n ṣe ṣe ó fèrè. Ó wá dìde dúró òun ronú pé ẹni tó kọ́kọ́ kò ní sùúrù tó ní o láforí tìlú. Ká ní ìwọ náà forí gbárí pẹ̀lú tó jẹ́ kọ̀ọ̀kan, wàá mọ bó ṣe rí lára. Olúwo oní iṣẹ́ àtọ́kọ̀ wọn lọ́kùn láti lè fọ́kọ ni. Ká ní ìwọ náà ní tó là kọjá, ẹni tí ó wà bí ìṣòro mídíà yẹn, ẹni tó wà bí ìṣòro mídíà yẹn, ìpè kí ló dé tó pé ọ̀rọ̀ lọ sórí mídíà, kí ló ṣe rẹ̀? Ẹni tí ó gàn yẹn, tí wọn náà bá pàdé ogun tó jà, ó tó bá borí ẹ̀, ó dìgbà tí wọn náà tó lè ṣe kí ni, kó tó lè mọ̀ wípé ó lẹ́nu ọ̀rọ̀. Láti ìgbà Nàdákò ní Tinubu ti ń dé, tí wọ́n bá dé president Nàìjíríà, owó iná ọ̀fẹ́ lẹ́ẹ̀ máa lò. Omi òun ló ṣe gbogbo títì ká ọ̀nà ọ̀run, ó ti ń sí látọ̀dún mẹ́ta báyìí. Ìjọba rẹ̀ wá di ìjọba irọ́ bíi APC irọ́ mú ìwá, Tinubu irọ́ bíi. Gbogbo gómìnà rẹ̀ irọ́ pè ní. That is why mo jókòó láìpẹ́ yìí. Ní ìgbà ayé bàbá Abíára ló wà lórí, bàbá Olúṣèyẹ wà lórí, àwọn bàbá ẹ̀sọ̀ Ládélé gbogbo wọn sọ pé Olúṣèyẹ ò sí dáadáa kó wọ́n yapa lẹ́yìn ẹ̀. Àwọn bàbá Abíára tó wà bẹ́ẹ̀, àwọn bàbá ìsáyà, ọ̀rọ̀ Abíára ò tó dáadáa, àwọn fẹ́ tó wọ́n ti wà bẹ́ẹ̀ ní ìfẹ́ o. Ní tí mò ń wí ó kàn mí. Láti ìgbàgbọ́ mo wá rántí pé ibi tí èèyàn bá kì í gbé kó má fi ẹnu sọ pé báyìí wọ́n ṣe ṣe. Ogun tó bá tí ì jà, ogun tó tí ì jà, ó lè sọ pé bí ó ṣe ṣe rẹ̀. Wọ́n ẹ̀ fẹnu ṣe ogun ipò lórí o. Kí mo wí o? Wọ́n ọmọ ìyá, wọ́n ẹ̀ fi ẹnu ṣe ìjọba o. Gbogbo wọn tó rí ẹnu ẹ gbàgbọ́
gbàdúrà torí ọ̀pọ̀lọpọ̀ wa ní ìsìn o àwa ní pé àwọn ọmọ wa àwọn bàbá wa ò ṣe dáadáa fún wọn àbí àwọn tí àwọn bàbá wa wọn ò tọ́jú wa dáadáa wọn ò ṣe gbàdúrà ní ò jẹ́ kí ayé wa rí dúró ìrọ̀lù wà bẹ́ẹ̀. Sí àwọn náà gbàdúrà ní ìdí alẹ́ Sunday ìṣòro ojoojúmọ́ ìṣòro ọjọ́ méje ìbẹ̀rẹ̀ ọdún ọjọ́ méje àárọ̀ ọdún tí a fẹ́ kú di a fẹ́ kú ara wa ni. Still náà irúgbìn tí àwọn ọmọ wa gbìn fún wa kò sẹ́ni tó ní perfect home báyọ̀. Sábà náà ò múra ní ìsìn ogun tó o bá tí ìjà má lérí rẹ̀ ó ti débẹ̀ o láti ọjọ́ tí Nàìjíríà ti ní ààrẹ láyé ààrẹ tí ìjọba rẹ̀ wọ́ọ̀sì jù láyé Tinubu àfi àwọn tí wọ́n bá ṣe olórí burúkú nìkan ló lè ní ìjọba rẹ̀ dáa kì í ṣe pé ká má sọ̀pọ̀ tó ẹ̀ ní òde ìṣe o mo ọmọ èṣù nìkan ló máa sọ pé ìjọba Tinubu dáa àti ọmọ ọ̀run àpá ìbì àtẹni tó ti gbẹ̀gún láyé àti ọ̀run àmọ́ ìgbésẹ̀ ọmọ ìlú wa ni ọmọ Yorùbá ni 100% mo bá kíẹ̀ ṣùgbọ́n àfi ẹ̀dáyé rẹ̀ máa bàjẹ́ tí ìran rẹ̀ mẹ́rin máa bàjẹ́ tí kò ní kó tó máa ṣègbè nìkan ló máa sọ pé ìjọba yẹn fẹ́ kí ni ó dáa. Ẹnikẹ́ni tó bá ti lè sọ pé ìjọba tó lọ lọ́wọ́ yìí pé ìjọba rere ni ìran rẹ̀ mẹ́rin ò ní bọ́ nínú ogun. Àtẹ́gbọ́n náà ìjọba tí yóò pín owó fún àwọn gẹ́ǹgì tí ìyá máa jẹ ará ìlú tí wọ́n máa bábá ti gbowó sápò wọ́n á ṣòfin táǹgọ̀ wọ́n ti lọ ṣòfin ní ìsìnbá yẹn pé wọ́n ti sọ gbogbo ẹ̀fẹ́ ìtẹ́lẹ̀ láti ṣòfin ní ìsìnbá pé èèyàn lè kàmpé kò lè sọ ìrere nínú mọ́tò díẹ̀ ó gbọ́nú chọ́ọ̀chì ẹ̀lọ́kọ́lẹ̀ gbogbo tí ẹ ti rí tí wọ́n sọ pé wọ́n suspect nígbà tá a bá wọlé second term they will bring us together Nàìjíríà a máa sun ẹ̀jẹ̀ wọ́n rò pé ẹ̀kú. ní òní ká máa support wọn èmi náà support wọn. ohun tí wọ́n fẹ́ ṣe wọ́n tọ́jú ẹ̀ ní pé ká dìbò náà ká tó wá yọ pàṣẹ burúkú láti ìlú gbogbo kìrìsìtẹ́nì. ẹlọ́gọ́rọ̀ ogun tó borí Tinubu kí lóògùn yẹn ogun ibi tí ò tí ì dé tó sọ pé tí bá débẹ̀ báyìí máa ṣe bẹ́ẹ̀ ogun yẹn ni gbogbo wa ń jà ọ̀pọ̀lọpọ̀ wa ò tí ì rí ogun afẹnú ṣe èmi náà mo pẹ̀lú ìgbà tí bàbá Ọládélé ti dé bàbá oníkálóhùn lòún débẹ̀ òun á ti ìgbà ọjọ́ tó ń gba ìjọba bàbá Ọládélé sọ pé kẹsàn tó fẹ́ ṣe ní ṣèṣì ní peace tó máa ṣe peace tó fi ṣe peace ní báyìí ọjọ́ ẹ̀ òní bẹ́ẹ̀ tán wọ́n ẹ̀ ń fẹnu ṣe àkóso ó dìgbà tó bá débẹ̀ tọ́lọ́ bá fàánú ṣé kí ni o bí ìjọ ṣe kéré tó yìí èmi náà mọ̀ wípé ẹrù kí mo wí o ẹrù mi bó ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ìgbà táwa náà kì í ṣe kì í ṣe olórí a máa rò pé àwọn olórí ò ṣe kí ni o wọn ò ṣe dáadáa àlọ́ tẹ́lẹ̀ mo máa bá àwọn bàbá ìsìkáyà sọ̀rọ̀ báwọn bàbá mo wá rí i pé mo wá bí ara mi léèrè sí bí ìjọ kan ṣoṣo ni mo ti ṣe lórí ẹ̀ tí mo rí ṣe ní ìṣe ká máa sọ pé ẹni tó ṣe lórí gbogbo àgbáyé ogun ni tí ò tí ì dé tí ò tí ì sọ pé mi má débẹ̀ ní ohun tó mọ tó fẹ́ bá pàdé ìtumọ̀ ẹ̀ ni pé ogun ibi tí mò ń lọ
mo fi sọ ogun ní tí mo fẹ́ dé láyé kò gbọ́dọ̀ borí mi. Ìtumọ̀ tí mo sọ mi. Ogun ibi tí Olúwa fẹ́ mi dé láyé, Olúwa gbà mí má yọ borí mi. Ìtumọ̀ ogun Tinubu nìyẹn. Hallelujah now. Hallelujah. Hallelujah now. Hallelujah. Ìtumọ̀ ogun yẹn. Láìpẹ́ yìí, ìjọba ìtọ́jú láìpẹ́ yìí wọ́n increase owó àwọn ọmọléèwé nígbà ẹni pé wọ́n ti ṣẹ́ẹ̀tì gbogbo tá a fẹ́ ṣe é lẹ̀ nígbà táni wọ́n pọ̀ pé gánà wọ́n dà wọ́n suspend rárá wọ́n suspend táàsì tí wọ́n ní wọ́n suspend rárá gbogbo ẹ̀ wọ́n ti máa mú padà wá nígbà bá wọlé trans two ṣé mo sọ fún yín owó epo ṣé mo wọ́n pọ̀ ní tó ṣe ní ọ̀tọ́ mo sọ fún yín. Ìgbà ayé ìjọba wọn pariwo epo lọ sókè ṣé ó kà bọ̀ ọ̀tà mo ní trans two léwé epo sì lọ sí kí ẹ̀kú débẹ̀. Ogun ẹ̀kú ogun ni tí Ọlọ́run mú mi lọ. Láyé ogun ni tí mi ò tí ì dé tí mo ti ń lérí ẹ̀ sílẹ̀. Ogun ìjà Pétérù ogun Pétérù ogun Tinubu. Pétérù ò tí ì pàdé ogun. Ó lọ wá mo ṣe ná láti bá ọ kú Jésù ní wá ṣẹ́mi lẹ́ẹ̀mẹ́ta ìgbà tó máa dé ipò yẹn obìnrin lásán lọ́jọ́dọ̀ ẹ̀fẹ́ bàbá mo mọ̀ ọ́ pẹ̀lú Jésù ó ní kó nígbà tó rí àdá tó rí ìyà tó jẹ Jésù fúnra rẹ̀ ó ní kó ó bẹ̀rẹ̀ sí gbé ó bẹ̀rẹ̀ sọ pé mo fi òrìṣàlẹ̀ bàbá wa mo fi bú tí mo bá pẹ̀lú rẹ̀ ní òmùọ́ ní òbẹ́yìn náà ṣe fẹ́ pàálí òbí náà fẹ́ pàálí àtọ́ fẹ́ pàálí o nígbà tó ní irú ọ̀rọ̀ wọn ní kò lè jẹ́ ọ̀rọ̀ ó Jésù ní ẹgbẹ́ gbogbo ẹ̀ máa ń wúra ń bá Jésù ń wọ wọn jọ ń wúra wọn tó gbójú kúrò níbo tí ẹ̀kejì ẹnìkan tó bá mú mọ́ nà ọ́ ìyẹn ló ti ẹ̀kú kò sí tó fi búra tán. Nígbà tí ẹ̀kẹta ẹnìkan tó wá nígbà tó ṣe ọ̀kẹta tán àkùkọ sọ gbogbo ọba tí Jésù wà láwùjọ wá ẹ̀ ojú tì ó bọ́ sẹ́kù ó sá ogun bí tí ó lọ tó ti ń ṣe kíni tó ti ń fẹ̀rù lérí lẹ̀ ogun tó ti ń lérí ogun tó ti ń bá gbàgbé ogun tó bá gbàgbé lọ́pẹ́ tí bá ti débẹ̀ ní wọ́n ṣe dàrú gbogbo ẹlẹ́nu ẹnu pọ̀ kí mo wí ìyàwó pa ọlọ́kùnrin ó ní àwọn tó kọ ìyàwó níwọ̀n ìwúlò ọkọ gbomijé lójú rẹ ọní kò ní sùúrù kọ ìtọ́jú ara iwájú rí àwọn ọmọ míì tí wọ́n kọ̀ bẹ́ẹ̀ mú wa àlákọ̀ bẹ́ẹ̀ mú àwọn òbí wa ogun gbogbo wa ní ogun bíi tí Ọlọ́run mú wa lọ ṣùgbọ́n táwa fúnra wa ò sí ìjà káàkiri fẹnu sọ nílé bàbá mi ò ṣe dáadáa ogun bàbá mi ò ṣe dáadáa ìyá mi ò ṣe dáadáa ó ti kà wá o mo ló ti ṣe kí ni ó ti kà wá mọ́mí máa ń gbàgbọ́ àtòrí ìlú máa torí àdúrà tó gbà náà káàkiri àdúgbò lọ́wọ́ ẹ̀ wà á débẹ̀ o wà á mọ̀ wípé ìrìnàjò ayé ìṣe kí ni èso ń tà lè fẹ́ ló ń jagun ẹ̀ ẹnikẹ́ni tó bá jà tó lọ àwọn olórí gbà ẹgbọ́ ìdí tí mo fi pẹ̀lú ogun Tinubu àtijọba mi ẹ lọ wo àwọn fídíò tó ti ṣe sẹ́yìn òun náà ní sọ̀rọ̀ rẹ tó ń ṣe Nàìjíríà kọjá tí wàá máa fẹnu ṣàkóso ẹ̀ òun náà ní Peter bí tó ṣe náà ní tìdúró when I got there bẹ́ẹ̀ ayẹ ẹlẹ́nu ayẹ ìtàn irọ́ ní gbogbo ẹ̀ ó nígbà tó bá ibi òtí ìgbé tó bí ìmọ̀ tó bà mẹ́ ogun
ibi Olúwa mú mi lọ kó o tí ì mọ kó o ṣe débẹ̀ ẹ̀yin ìwo lẹ́ẹ̀ débẹ̀ tẹ́ ẹ̀ ní jagun lórúkọ Jésù ẹgbàá àánú yẹn láàárọ̀.